ayé o ayé pa tèméjì rẹ mo dé o kógókógó làágbóhùn agogo kàngẹ̀kàngẹ̀ níta kèrèǹgbè akèrèǹgbè tẹ́rí yẹ kò lóhùn agogo lẹ́nu ọ̀rí ìyá mi ìyálájé ajégbèmí olómi tútù ìyálájé ẹwà ọ̀ṣun ìyá ẹgbẹ́ ọ̀ṣun di wúrà ìyálájé Osunlewa máyọ̀wá ọ̀rí ajé dùn ní o ajé dùn ní iná lóní ń bá òsọ fónílé ìsọ fálejò ẹ máa bọ̀ wá kájọ sọdún ajé orí òwéré lọ máa ṣẹ́gi lájé ajé o ìwòrìwò lọ máa lapó la sọ̀rọ̀ ògbìgbìn kò yín tí gorí ìrókò ti pèrè ajé tọ̀tọ̀tọ̀ gbogbo ajé jẹ́rí ọmú sòkùn jẹ́rí ọmú sódẹ owó ayé ní bólówó ta ò sì ní jẹ́ ta ló mọ̀ ọ́ rí owó ní jẹ́ mọ́ bá ọ̀tàn ajé ògúngún ní sọ oníṣọ́ bòjì kájẹ́ ò tètè mọ́ wá mi bọ̀ kájọ wá ń wá kájọ wá ń rí kájọ òfìlẹ̀ mi ṣèbùgbé kí n má ṣe ráhùn ajé kí n má ṣe ráhùn owó ọ̀rí dúnlé olórìṣà òun náà ló ní sọ fún nílé kí n sọ fálejò pé ẹ máa bọ̀ wá bá wa ṣe o ajé dùn ní Ọ̀ṣungbèmí adùn.